God. Psalm 28. Kí ni pàtàkì tó wà ní Psalm 28? Lákòókò tí Dávidi tó really nídìí Ọlọ́run ni. A time of dire emergency. Lákòókò tó jẹ́ wípé kò sí waiting, kò sákòókò àti dúró títí fún àdúrà. Àkókò tó jẹ́ wípé Dávidi fẹ́ kí Olúwa kó dìde, k'Olúwa dìde ní kíákíá kó ṣe nǹkan kan ni. Ogun tó ń lé Dávidi lákòókò náà, ogun tó jẹ́ pé t'Ọlọ́run ò bá tètè ṣe nǹkan kan lákòókò náà, kó má lọ di pé ó máa mú ikú lọ́wọ́. So orí Dávidi ṣe kọ Psalm 28, a rí pé kò gùn, kò ń ṣàkókò àdúrà tó gùn lọ títí. Àkókò àdúrà pé Olúwa, mi ò ní ìrànlọ́wọ́ kankan níbòmíràn. Mi ò ní plan B, kò sí plan C, plan A yìí nìkan ni mo ní. Ìwọ nìkan ni first and final full stop. Kò síbi tí mo tún lọ. Ìwọ ni àpáta mi. Nínú àkókò tí mo wà yìí Olúwa, ó lè dákẹ́ o. O ní láti ṣe nǹkan kan, torí tó bá dìde kó ṣe nǹkan kan lákòókò yìí, sí nǹkan tó ń go through yìí, ó lè jásíkú fóun o. Wípé so Olúwa dìde. So lákòókò tí kò sí ìrètí, pápá tí ìrètí ti fẹ́ sọnù fún Dávidi ni. Ṣùgbọ́n nínú àìsírètí yẹn, Dávidi fi ìgbàgbọ́, ó fi gbé. Dávidi lo ìgbàgbọ́. Ìgbàgbọ́ Dávidi yìí náà ló máa ń dùn mọ́ Ọlọ́run nínú. Dávidi mọ̀ wípé téèyàn bá ti nígbàgbọ́, kò sí nǹkan téèyàn ò lè rí gbà látọ̀dọ̀ Ọlọ́run. So ìrìn àjò Dávidi ní Psalm 28 yẹn, láti àìnírètí títí lọ sínú ìgbàgbọ́, lọ sí ìtúsílẹ̀, lọ sí ìyìn Ọlọ́run. Very simple. Láti àìsírètí rárá pé gbogbo nǹkan ti dàrú Olúwa, gbogbo nǹkan ti dàrú, ó ti dàrú pátápátá. Ṣùgbọ́n ó gbé lọ sínú ìgbàgbọ́. Dávidi yí ìgbàgbọ́ mọ́. Láti ìgbàgbọ́ tí Dávidi lò sí, ọ̀nà ìtúsílẹ̀ wà fún Dávidi. Dávidi yìn Ọlọ́run. So fọ́múlà tí kò kí ń fèèlì ni. Mi ì mọ fọ́múlà ní Yorùbá, but tó bá ti lè combine ẹ̀ bí Dávidi ṣe combine ẹ̀ yẹn, Olúwa máa ń gbọ́. Olúwa máa ń gbọ́ desperate prayer. Tolúwa tá bá ké, ó ní bá ṣe máa ké pé Olúwa lákòókò yìí, ẹ láti ṣe nǹkan kan ní Olúwa. Olúwa ẹ láti dìde, ẹ láti dìde. Eléyìí ó ṣàdúrà, mo sì rọra ń bẹ̀bẹ̀, mo sì rọra ń kóòtì. Nísìnyí Olúwa dìde. Olúwa dìde ni ó láti, you have to move o. Olúwa, you have to move. Irú àkókò yẹn òní Dávidi òun ló wà. So Psalm 28 ó gbà wá níyànjú láti mú àníyàn wa wá sọ́dọ̀ Ọlọ́run. Kí a nígbẹ́kẹ̀lé nínú ìdájọ́ Ọlọ́run. Olúwa máa ń ṣe ìdájọ́. Ìdájọ́ Ọlọ́run sì rèé, ìdájọ́ òdodo ni. Ká sì máa ń fi ìyìn fún ìfẹ́ Ọlọ́run tí kì í kùnà. Ká mọ̀ pé ìfẹ́ Ọlọ́run yìí kò kì í kùnà. God is faithful o. God is a faithful God. And God is faithful to the end. So ẹ̀rí tí Dávidi tó ń tú àti jẹ́ ní Psalm 28 nìyẹn. Pé even tó ń wà nínú ìṣòro, but òun mọ̀ wípé Ọlọ́run tóun ké pè yìí, ó máa ṣe nǹkan kan nínú àkókò ìṣòro tí òun wà. So kí ni Dávidi sọ wípé òun ṣe ní àkókò yìí, lákòókò tó jẹ́ pé ó desperate yìí? Kí ni Dávidi ṣe? Dávidi gba àdúrà. Ẹni tí kò bá lè gba àdúrà, kò sí bí ìṣòro ṣe máa solve o, kò sí bí ìṣòro ṣe máa lọ o. Ẹ má jẹ́ ká tanra wa o. Torí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa, Matthew 7:7, Matthew 7:7, ó ní ká béèrè, ó ní a máa rí, ó ní ká wá, a máa rí, ó ní ká sì kanlẹ̀kùn, ó ní a máa rí. Ọ̀rọ̀ òyìnbó tó ń pè ní ask, chapter yẹn ló, verse yẹn ló ti wá. Ask, ask and it shall be given unto you. Seek and you will find. Knock and the door shall be opened unto you. 3 levels of prayer ni o. 3 levels of prayer ni. Torí téèyàn bá kọ́kọ́ béèrè tí nǹkan kan ò bá ṣẹlẹ̀, you have to seek o. Èèyàn máa wá ọ̀rọ̀ Ọlọ́run tó ní í ṣe gidi pẹ̀lú ọ̀rọ̀ yìí pé Olúwa, ọ̀rọ̀ yín sọ báyìí Olúwa. Mo dúró sórí ọ̀rọ̀ rẹ̀. Báyìí lọ̀rọ̀ yín sọ. Jésù ti kú ikú fún gbogbo nǹkan wọ̀nyí. Jésù ti sọ pé ó ti parí. Olúwa ẹ láti dìde ni. Olúwa ẹ láti dìde ni. Tí nǹkan kan ò bá tún wá ṣẹlẹ̀, èèyàn á kanlẹ̀kùn. Ìyẹn ní pọ̀tá kan wà tó tilẹ̀kùn mọ́ nìyẹn.
èèyàn á kan ilẹ̀kùn yẹn, èèyàn á fọ̀ sí ilẹ̀kùn yẹn ṣí ni kí èsì kó lè bá wá. Torí nígbà mìíràn Ọlọ́run wá ti dáhùn, ṣùgbọ́n ọ̀tá, prince of Persia, ká rántí ọ̀tá lè jẹ́ ìdíwọ́ ìdènà. So èèyàn á kan ilẹ̀kùn. So kan tí David ṣe ni wípé àdúrà desperation lélẹ́yìí. David ask, ó seek, ó knock, ilẹ̀kùn sì ṣí fún David o, ó ṣí fún. So James 5:13, Jacob orí 5 ẹsẹ̀ 13 sọ pé inú ẹnikẹ́ni á bàjẹ́ nínú yín, kí ni kó ṣe? Kó gba àdúrà. Kó gba àdúrà ni o. Philippians 4:6, Philippians 4:6 ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ni o, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Nípa àdúrà ni o, á láti gba àdúrà. Ẹni tí ò bá gba àdúrà kò sí nǹkan kan tó máa rí o. Mo sọ fún wa, no prayer, no power. Charles Spurgeon ó sọ pé ilé tàn bá ti ń gba àdúrà, ó ní kò ní roof, ó ní ṣíṣí ló wà ńlẹ̀, oríṣiríṣi nǹkan ló máa wọ̀. So ẹni tí ò bá lè gba àdúrà, á kàn máa lament ni o. So á láti gba àdúrà. David gba àdúrà. David ké pe Ọlọ́run. Kí ni ohun èkejì tí David ṣe? David lo ìgbàgbọ́. Ó lo ìgbàgbọ́. Lẹ́yìn tó gba àdúrà tó ké pe Ọlọ́run tán, David sọ pé mo mọ̀ pé màá rí ìrànlọ́wọ́. Ó ní mo mọ̀ pé Olúwa tiẹ̀ ti gbọ́. Ó ní fúnra ẹ̀ kò áńgẹ́lì kankan ò tí wá jíṣẹ́ fún. But David fúnra ẹ̀ lẹ́yìn tó ti ké pe Ọlọ́run ló ń sọ wípé mo mọ̀ wípé mo máa rí ìrànlọ́wọ́. Ó ní mo tiẹ̀ mọ̀ pé á ti ràn mí lọ́wọ́ ni. Ìyẹn ni pé mo mọ̀ pé àdúrà yìí pé ó ti gbà. Torí Hebrews 11:6, Hebrews 11:6, láìsí ìgbàgbọ́ èèyàn lè wun Ọlọ́run o. Láìsí ìgbàgbọ́ kò sí nǹkan téèyàn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run. Ìgbàgbọ́ ni currency, ó ní owó téèyàn fi ń ra nǹkan lọ́run o. Ìgbàgbọ́ ni. Bàbá ṣe ní sí, bẹ́ẹ̀ lèèyàn ṣe máa rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run sí. So ẹni tí ò bá ní ìgbàgbọ́ kò sí nǹkan kan tó lè rí gbà lọ́wọ́ Ọlọ́run. So ìgbàgbọ́ Dávìdì òun ló fi sí. Tá bá sì gba àdúrà láì ní ìgbàgbọ́, àdúrà yìí ò lọ bì kankan. Láti fi àdúrà, láti fi ìgbàgbọ́ wa ká fi sí àdúrà. Nígbà náà lọ́nà ìtúsílẹ̀ ló lè wà. So kí ni ìkẹta tí David ṣe? Ayọ̀. Ó ní inú mi sì dùn. Ó ní torí mo mọ̀ pé Ọlọ́run ti gbọ́ mi. Ó mọ̀ wípé ẹni tí inú ẹ̀ ò bá dùn kò sí nǹkan kan tó lè mú jáde ní kànga ìgbàlà. Isaiah 5:3, ìwé Isaiah orí 5 ẹsẹ̀ 3, it is with joy that you draw from the well of salvation. Ayọ̀. Níbi tí ò bá ti sí ayọ̀, Ọlọ́run ò kì í sí ńbẹ̀. Ọlọ́run ò kì í sí ńbẹ̀. Ọlọ́run ò kì í sí níbi ìbànújẹ́. Kí ni ìkẹrin tí David ṣe? David yin Ọlọ́run. Ṣé mọ̀ pé wọ́n ti máa ń sọ fún wa pé when prayer fails, try praise. Praise òun fail láyé. Tí a bá ti nípa gbàdúrà nǹkan kan ò ṣẹlẹ̀, jẹ́ ká yí sí ìyìn. Ká yí sí ìyìn. Ó ti sọ fún wa lórí òkè yìí rí, Matthew chapter 1:3. Mo nígbà tí Judah máa bí ọmọ, Judah bí Perez. Kí ni Judah? Ìyìn, praise. Kí ni Perez? Breakthrough mean àlùyọ. So when we praise God, nǹkan máa yí padà. Nítorí àwọn áńgẹ́lì ò lè gba praise. Ọlọ́run fúnra wọn gangan òun ló máa ń gba praise. So David fi ayọ̀ sí. David dẹ̀ fi ìyìn ó fi sí fún Ọlọ́run. David yin Ọlọ́run. Gbogbo fọ́múlà tó ní láti kó papọ̀ kí àdúrà pàjáwìrì tó ń gbà kó lè di ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run, kó lè résì kíákíá. So gbogbo nǹkan tó yẹ kéèyàn kó papọ̀ láti jẹ́ kádùúrà gbà, òní David kó papọ̀. Kí ni ìkarùn tí David ṣe? Ó gbàdúrà fún àwọn tó kù. Ó gbàdúrà fún àwọn èèyàn. Mo sọ eléyìí fún wa nígbà tá a ṣe Job 42:10. Job 42:10. Ó ní Olúwa sì yí ìgbèkùn Job padà nígbà tí ó gbàdúrà fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Tí èèyàn bá fẹ́ kádùúrà tó ń gbà kó tètè gun òkè lọ, èèyàn máa gbàdúrà fún ẹni tó tún nírú ìṣòro bíi titi ẹ̀ náà. Èèyàn máa gbàdúrà for others. When you pray for others, God will hear your own prayer. So ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan tó wà ní Psalm 28 nìyẹn. Title láti àìnírètí sí ìgbàgbọ́, from despair through faith. Ìrìn àjò ìgbàgbọ́ ni.
lákòókò tí kò sí ìrètí fún Dávidi rárá, ṣùgbọ́n ó fi ìgbàgbọ́ ó fi rin ìrìn àjò, ìtúsílẹ̀ sì dé fún Dávidi. Ká wá ka Psalm 28. Psalm 28, Psalm of Lamentation làwọn èèyàn pè. Èmi kàn kọ wípé àdúrà ìrànlọ́wọ́ tí Yorùbá Bible pè lèmi pé èmi ó lament lóòótọ́, but David yí padà sí ìgbàgbọ́ àti ìyìn àti ayọ̀ nínú Ọlọ́run. Ó celebrate the faithfulness of God. Ó ń yọ̀ nínú òtítọ́ Ọlọ́run. Even though ó gbàdúrà emergency desperate prayer, but David ń yọ̀ nínú faithfulness Ọlọ́run, pé God is a faithful God. Ìkan tó fi bẹ̀rẹ̀ ni wípé ìwọ Olúwa àpáta mi ni èmi ò kígbe pè. Ìwọ Olúwa àpáta mi ni mò ń kígbe pè o. Kò sọ́lọ́run mìíràn tí mo ní o. Kò sọ́nà mìíràn tí mo fẹ́ gbà. Ìwọ Ọlọ́run yìí nìkan ni mo ní, ìwọ sì ni àpáta mi. Àpáta tí mo dúró lé tí kò dẹ̀ lè yẹ̀ ni o. Àpáta tí kò sí ẹni tó lè ṣí nídìí ni. Nítorí náà Olúwa ń láti dìde. Ń láti dìde. So ìwọ Olúwa àpáta mi ni èmi ò kígbe pè. Má ṣe dákẹ́ sí mi. Tó bá dákẹ́ Olúwa, ó ní òun máa ń lọ nu grave mọ̀ nìyẹn. Tó bá tètè ṣe nǹkan kan Olúwa, á jẹ́ pé òun máa bá àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ̀yà. Àwọn tó jẹ́ pé wọ́n ti hùwà ibi tó jẹ́ pé inú ihò ni wọ́n ń lọ. Á jẹ́ pé òun náà máa tẹ̀lé wọn lọ, pé bọ̀ tó Olúwa òun ò fẹ́ kó rí bẹ́ẹ̀. Òun ò ní option mìíràn. Kò síbi tó tún lọ, kò sí wòlíì kankan, kò sáládùúrà, kò sí olóògùn kankan bí kankan tó fẹ́ lọ bá. Kò sẹ́gbẹ́ kankan tó ń tún wà. Ìwọ Ọlọ́run yìí nìkan ni, ìwọ làpáta mi lẹ́lòmíràn. So Olúwa má dákẹ́. Olúwa dìde. Ó láṣẹ mọ̀ pé David desperate. Pé Olúwa dìde, má dákẹ́. Nígbà tí irú kan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀, ta ni ìwọ kọ́kọ́ ń pè? Ta ló gbọ́kànlé? Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì ni ò ní kọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ní ti David, tí ṣòro bá ti dé, tí irú nǹkan bí eléyìí bá ṣẹlẹ̀, Ọlọ́run ni number 1 David. Òun dẹ̀ tún ní number end. David ò tún ní nọ́mbà mìíràn lẹ́yìn Ọlọ́run. So verse 2, ó ní gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi, nítorí nígbà tí mo bá kígbe pè ọ́, nígbà tí mo bá gbé ọwọ́ mi sókè sí ìhà ibi mímọ́ rẹ, wípé Olúwa ìwọ máa ń gbọ́ àdúrà, gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi. Tí mo bá ti ń kígbe pè ọ́, ìwọ Olúwa ó máa ń gbọ́. Mo ń kígbe báyìí, àánú ni mò ń béèrè fún. Igbe àánú ni, ilẹ̀ àánú Olúwa kò sì ń ṣú. Olúwa àánú ni mò ń bẹ̀bẹ̀. Mo ń ké igbe àánú ni. Mi sọ pé mo tọ́ pé mo yẹ. Àánú, igbe àánú ni mò ń ké pé kẹ́ dìde, kẹ́ ṣe ìrànlọ́wọ́ fún mi. Pé kẹ́ dìde. Nítorí pé mo ti gbé ọwọ́ mi sókè sí ìhà ibi mímọ́ jùlọ. Ṣé mọ̀ pé ńgbà tá ṣe 1st and 2nd Kings, ńgbà tí Solomon tó máa fi dedicate ilé Ọlọ́run, 1 Kings chapter 8 verse 48 to 49. 1 Kings chapter 8 verse 48 to 49. Solomon sọ wípé tí àwọn èèyàn yìí tán bá wá gbàdúrà sí ìhà ilé Ọlọ́run, tí ìwọ ti fi fún àwọn bàbá wọn, ìlú tí ìwọ ti yàn àti ilé tí èmi kọ́ fún orúkọ rẹ, wípé Olúwa nígbà táwọn èèyàn bá ti lè fèsì inú ilé yìí tán na ọwọ́ síbẹ̀, Olúwa máa gbọ́ àdúrà wọn. So Solomon láti ó ní kankan tó kọ́ látọ̀dọ̀ bàbá ẹ̀, tó ní bàbá ẹ̀ ló kọ́kọ́ ṣe. David mọ̀ wípé bóyá ó ti rí nínú ìran ni o, I don't know, but David mọ̀ pé téèyàn bá ti gbé ọwọ́ sókè sí ìhà tẹ́ḿpìlì Ọlọ́run, pé Olúwa máa ń gbọ́ àdúrà ní kíákíá ni. Olúwa máa ń gbọ́ àdúrà ní kíákíá. So verse 3, ó ní má ṣe fà mí lọ pẹ̀lú àwọn ènìyàn búburú. David ń gba àdúrà yìí because David mọ̀ pé nǹkan tó ti ṣẹlẹ̀ rí ni. Ọlọ́run ò kì í fà yàn lọ kò kì í fà olódodo pẹ̀lú èèyàn búburú o. But nígbà tó jẹ́ pé gbogbo ìwà àwọn èèyàn Ọlọ́run wípé kò tẹ́ Ọlọ́run lọ́rùn mọ́, tí Babylon wá kó wọn lọ. Tá bá rántí ní Isaiah 10 sọ̀rọ̀ nípa ẹ̀. Isaiah 10 verse 20. Nígbà tí Babylon wá kó gbogbo wọn lọ, àti olódodo àti àwọn ìkà ènìyàn, gbogbo wọn lọ kó lọ sóko ẹrú. Kò sọ́mọ tán fi sílẹ̀ sí Israeli, gbogbo wọn lọ kó lọ. So David sọ pé Olúwa mi fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀. Righteous ò lè máa bá unrighteous jẹ̀yà. Olódodo ò lè máa bá ìkà ènìyàn, kò lè máa bá jẹ̀yà Olúwa. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kó gbọ́ àdúrà mi. So má ṣe fà mí lọ pẹ̀lú àwọn ènìyàn búburú àti pẹ̀lú àwọn oníṣẹ́ ẹ̀ṣẹ̀
tí ń sọ̀rọ̀ àlàáfíà sí aládùúgbò wọn ṣùgbọ́n ìwà ìkà òun ló ń bẹ ní ọkàn wọn. Wọ́n máa ń wá fi báwo Yorùbá ṣe máa ń sọ àwọn ìkà ènìyàn wọ́n á fẹ̀jẹ̀ sínú wọ́n á dẹ̀ máa tutọ́ funfun jáde. Nǹkan tó ń sọ lẹ́nu òun kọ́ ló mátà, nǹkan tó wà lọ́kàn wọn ó yàtọ̀ sí nǹkan tó ń sọ lẹ́nu. Wípé Olúwa lè ṣèdájọ́ èmi bí irú àwọn yẹn torí àwọn yẹn wọ́n láti jẹ èrè iṣẹ́ ọwọ́ wọn ṣùgbọ́n èmi bí nǹkan tí mò ń sọ lẹ́nu òun náà ló wà lọ́kàn mi. Nǹkan tí ìwọ Ọlọ́run sì fẹ́ nìyẹn. Nítorí náà Olúwa má ṣe jẹ́ kí n bá àwọn ìkà ènìyàn má ṣe jẹ́ kí n bá wọn jẹ ìyà. Ìdájọ́ rẹ Olúwa jẹ́ kó jẹ́ òtítọ́ fẹ́mi kó sì jẹ́ òtítọ́ fáwọn náà gẹ́gẹ́ bí àwọn náà bí wọ́n ti ń ṣe. Verse 4 ó ní fi fún wọn gẹ́gẹ́ bí ìṣe wọn àti gẹ́gẹ́ bí ìwà búburú ètè wọn, fi fún wọn nípa iṣẹ́ ọwọ́ wọn kí fi èrè wọn fún wọn. Ṣebí nǹkan téèyàn bá gbìn lèèyàn máa ń ká. Ẹni tó bá gbìn àlùbọ́sà kò ṣáà lè lọ bẹ̀ kó sọ pé òun fẹ́ lọ yin iṣu. Nǹkan tó ń kálukú bá gbìn òun ló máa ká, òun ló máa ká. Àjọ tó bá dá gbogbo wa ń dá àjọ ni o, òun kálukú ń dá àjọ ni. Àjọ tó ń dá yìí ó máa kó o, kò sọgbọ́n ẹ̀ ó máa kó nítorí ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ ni. So tó bá ń dá àjọ dáadáa wà á kó nígbà tákòókò bá tó. Tó bá sì dá àjọ burúkú wà á sì kó. Nǹkan tó wá burú jù ń bẹ̀ ni wípé kò wá ń ṣe ẹni yẹn nìkan ló máa kó o, àwọn ọmọ á kó, ọmọ á kó, ìran mẹ́rin ló máa kó o. Ọ̀rọ̀ Ọlọ́run ni o, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀. So àjọ òun ló ń kálukú ń dá pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe, kò sì sóhun tó pamọ́ sọ́lọ́run. Galatians 6 verse 7 Galatians 6 verse 7 verse b ó ní kí a má ṣe tàn yín jẹ, a kò lè gán Ọlọ́run nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ni yóò sì ká o. Ohunkóhun tó ń kálukú bá fúrúgbìn òun ló ń ká, òun ló máa ká. Eléyìí tèmi ṣe òun ni màá ká, eléyìí tí wọ́n ṣe òun ló máa ká. Ọmọ á ká, ọmọ á sì ká, ìran á sì ká lórúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn. Ó ní Jeremiah náà sọ Jeremiah 50:29 verse b ó ní san fún wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn gẹ́gẹ́ bí gbogbo èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni kò ṣe sí wọn Ọlọ́run. Bá ṣe ṣe yẹn gan-an Olúwa bẹ́ẹ̀ ni kẹ́ ṣe ṣe fún wọn. Ọ̀rọ̀ Ọlọ́run ni. So verse 5 ó ní nítorí tí wọn kò ka iṣẹ́ Olúwa sí, torí wọn ka gbogbo iṣẹ́ tọ́lọ́run ṣe kò wọn kà sí okí ni. Ó dá ọ̀run ó dá ayé and so what, òun ló dá ènìyàn and so what. Gbogbo iṣẹ́ ọwọ́ Ọlọ́run kò move wọn because tó bá move wọn wọn ní máa ṣe iṣẹ́ ibi. So nítorí tí wọn kò ka iṣẹ́ Olúwa sí tàbí iṣẹ́ ọwọ́ rẹ, Olúwa wá run wọ́n nítorí pé wọ́n sọ pé kò sí kí Ọlọ́run fẹ́ gbé wọn ṣe, kò sí àrà tó bá wù wọ́n lọ́wọ́ lè dá, kò kúkú sẹ́ni tó rí wọn. Olúwa sọ wípé òun máa run wọ́n ni, òun á run wọ́n pátápátá ni, kì yóò sì gbé wọn ró. Ìyẹn ni pé Olúwa ò tiẹ̀ ní tú wọn ṣe, Olúwa máa finish wọn pátápátá ni. Wọn ò kaṣẹ́ Olúwa sí, wọn ò kaṣẹ́ ọwọ́ Ọlọ́run sí. Ó ní Olúwa pa wọ́n run, má tiẹ̀ tú wọn ṣe, kò sórí ọ̀fẹ́ pẹ̀ ń tú wọn ṣe nítorí wọ́n ní ọkàn agídí wọn ní gbọ́. Nítorí náà Olúwa pa wọ́n run. Isaiah 5 verse 11-12 Isaiah 5 verse 11-12 mo kàn máa paraphrase ẹ̀ ni. Ó ní ègbé ni fún àwọn tí wọ́n ka iṣẹ́ Olúwa sí, bẹ́ẹ̀ ni wọn kò ro iṣẹ́ ọwọ́ rẹ̀. Àwọn tí wọ́n ro iṣẹ́ ọwọ́ Ọlọ́run pé Ọlọ́run tó ṣe gbogbo nǹkan yìí òun lẹ̀ ń fèsì, òun lẹ̀ ń bájà, òun lẹ̀ ń ṣeṣẹ́, òun lẹ̀ ń jẹ́ ìdíwọ́ ìdènà fún iṣẹ́ rẹ̀. Àsáyà nítorí pé wọ́n ka iṣẹ́ rẹ̀ sí, ó nítorí náà Olúwa ègbé ni fún gbogbo wọn. Àsáyà ló sọ bẹ́ẹ̀. So verse 6 ó ní olùbùkún ni Olúwa nítorí ó ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi. Ṣé rí pé Dáfídì ti wá jẹ́, ó ti gba àdúrà o. Ó dẹ̀ ti sọ ń pa àwọn èèyàn búburú o pé k'Olúwa ṣèdájọ́ wọn ni o, nítorí onídàájọ́ òdodo lọ́lọ́run. Nígbà tó wá dé verse 6 and 7 ńṣe Dáfídì yí sí ìgbàgbọ́. Níṣe nínú Dáfídì dùn torí ó mọ̀ pé tóun ò bá ṣe é bí eléyìí àdúrà yẹn ò tí ì lọ bì kankan. Àwọn nǹkan tó máa jẹ́ kádùúrà yẹn gòkè lọ kí èsì kó lè tètè padà òní Dáfídì wá ń ṣe. Ó ní olùbùkún ni Olúwa nítorí ó ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi. Ó fúnra ẹ̀ ló ń sọ pé Olúwa ti gbọ́, mo gba àdúrà Olúwa sì ti gbọ́.
ìwé Jòhánù kínní orí 5 ẹsẹ̀ ìkẹrìnlá sí ìkarùndínlógún 1 John verse 5 chapter 5 verse 14 to 15. Ó ní èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ó ń gbọ́ tiwa. Bí àwa bá sì mọ̀ pé ó ń gbọ́ tiwa, ohunkóhun tí àwa bá béèrè, àwa mọ̀ pé àwa ti rí ìbéèrè tí àwa ti béèrè lọ́dọ̀ rẹ̀ gbà. So ohunkóhun tí àwa bá ti béèrè lọ́wọ́ Ọlọ́run, tá bá ti ní ìgbàgbọ́ tó lÓlúwa fún wa ní promise láti mọ̀ wípé tá bá ti gba àdúrà fún òun sí òun, tó sì jẹ́ pé ohun tá a béèrè, ohun tó jẹ́ ìfẹ́ Ọlọ́run ni, òun Olúwa máa dá wa lóhùn. Promise Ọlọ́run fi fún wa nìyẹn. Tọ́lọ́run bá dẹ̀ ti ṣèlérí, Olúwa máa ń mú ìlérí rẹ̀ ṣẹ ni. So Dávìdì ìyẹn ló ṣe wá ń dúpẹ́, tínú ẹ̀ ṣe ń dùn wípé God is faithful, olùbùkún ni Olúwa, nítorí tí ó ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi. Olúwa ti gbọ́ ohùn ẹ̀bẹ̀ mi. Olúwa gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa lórúkọ Jésù. So verse 7 ó ní Olúwa lé agbára àti asà mi. Ṣẹ̀rí, ó wá yí sí praise. Ó ti lo faith ní verse 6 o. Nígbà tó wá dé 7, Dávìdì wá yí, ó bẹ̀rẹ̀ sí ní praise Ọlọ́run. Ó ní Olúwa lé agbára àti asà mi. Ó ń lé àyà mi gbẹ́kẹ̀lé, á sì ràn mí lọ́wọ́. Ó dá mi lójú pé Olúwa yìí máa ràn mí lọ́wọ́. Olúwa ò lè fi mí sílẹ̀ sínú ìdánwò, kò lè fi mí sílẹ̀ sínú wàhálà. Ó ní ó dá mi lójú ni pé Olúwa ó máa ràn mí lọ́wọ́. Nítorí náà ni inú mi ṣe dùn jọjọ. Inú mi ń dùn. Inú mi ti ń dùn sílẹ̀. Èsì àdúrà yẹn ò tí ì dé o, but inú mi ti ń dùn. Nítorí mo mọ̀ wípé it takes joy to draw from the well of salvation. Inú mi láti dùn nínú Ọlọ́run kó tó di pé answer ìbéèrè, èsì àdúrà yẹn kó máa dé. So David sọ wípé Olúwa lé agbára àti asà mi. Ó ń praise Ọlọ́run ni o. Òun lé àyà mi gbẹ́kẹ̀lé. Òun nìkan náà ni mo trust. Olúwa sì ràn mí lọ́wọ́. Nítorí náà inú mi ń dùn jọjọ sí Ọlọ́run. Inú mi ń dùn sí, èmi ó sì máa fi orí mi yìí. Ìdí tó fi jẹ́ pé Paul and Silas nígbà tán ti gbàdúrà ní prison tí kankan ò ṣẹlẹ̀, tán ṣe yí sí praise nìyẹn. Nígbà tán yí sí praise, ẹ dẹ̀ rí pé Olúwa gbé áńgẹ́lì rẹ̀ dìde láti wá tú wọn sílẹ̀. So fọ́múlà tàdúrà fi ń gbà òní David kàn rọra fi sí Psalm 28. So ní verse 8 ó ní Olúwa lé agbára wọn. Ní verse 8 and 9 nǹkan tí David ṣe ni pé ó ń encourage gbogbo àwọn ará ìlú àtàwa fúnra wa tá ń kà á lọ́jọ́ èní. David ò lè ṣe kó má ṣiṣẹ́ ìránṣẹ́, àti pé ó mọ̀ pé tàdúrà bá fẹ́ gbà ní kíákíá, aláti tún gbàdúrà fún àwọn èèyàn tí wọ́n ń go through irú kan tá ń go through. Ká má selfish. Ọlọ́run ò fẹ́ ká selfish. Ọlọ́run fẹ́ ká gbàdúrà fún àwọn tó ń go through irú kan tá ń go through náà. David wá ń sọ wípé Olúwa lé agbára wọn, òun sì lé agbára ìgbàlà ẹni òróró rẹ̀. David náà lẹni òróró rẹ̀. Jésù Kristi ẹni òróró rẹ̀. Àwa tá à ń ṣe Ọlọ́run gbogbo náà ẹni òróró Ọlọ́run ni wá. So Olúwa lé agbára wa, òun sì lé agbára ìgbàlà gbogbo àwa ẹni òróró rẹ̀. So Olúwa ò kì í jẹ́ kójú kó ti àwọn títí òun. David wá ń gba àdúrà, public àdúrà ló wá ń gbà ń sìn yó wípé Olúwa gba àwọn ènìyàn rẹ là lórí òkè Síónì, kí o sì bù sí ilẹ̀ ìní rẹ̀. Máa ṣe olùṣọ́ gbogbo wa, ìyẹn ni pé máa bọ́ wa pẹ̀lú, kí o sì máa gbé gbogbo wa lékè títí láéláé. David gbàdúrà fún gbogbo ìjọ Ọlọ́run àti gbogbo ẹni tó ń go through irú kan tó ń go through lákòókò tí David gbàdúrà sí Ọlọ́run. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé ta ló lè ké pe Olúwa tí Olúwa sì dáhùn? Ta ló lè dìde tó máa sọ pé Olúwa ẹ láti dìde ni o, ìwọ ni àpáta mi o, ẹ láti dìde tó Olúwa sì dáhùn? Àfẹ́ni tó bá ti gba Jésù Kristi ni o. Ẹni tá bá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀, ẹni tó ti di àgùntàn pápá rẹ̀, òun nìkan òun ni ó lè ké pe Olúwa. Bí David ṣe ké pe Olúwa ní Psalm 28 tó Olúwa sì dáhùn.
ìwé Romans orí kẹfà ẹsẹ̀ ìkẹtàlélógún, Romans chapter 6 verse 23. Ó ní nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run òun ni ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù wa. Ikú lèrè ẹ̀ṣẹ̀ o. Ẹni tó bá ń fẹ̀ṣẹ̀ ṣeré kò lè sọ pé òun lọ gbàdúrà ìgbàgbọ́ kan sọ́lọ́run, ìgbàgbọ́ lórí kíni. Ẹni tí kò bá fẹ̀ṣẹ̀ ṣeré, tá ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tó sì ń tẹ̀lé òtítọ́ Ọlọ́run, òun ló lè ké pe Ọlọ́run t'Olúwa sì ń gbọ́. Ẹ̀ṣẹ̀ lóró o, ikú ni èrè ẹ̀ṣẹ̀, ọ̀run àpáàdì lẹ̀ṣẹ̀ ń gbọ́mọ ènìyàn rè. Torí náà bẹ́lẹ́dà rẹ̀ làjà lónìí, kó má bàa kùnà ilé ológo. Olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o, ìrònúpìwàdà ló ń tọrọ. Tó bá wà lórí òkè Síónì tó ti gba Jésù Kristi sínú ayé rẹ̀, Sátánì ṣì ń rán iṣẹ́ òde ń jẹ. Ìparun ni, inú ẹ̀dẹ̀ ń dùn, òròpó ń jẹ́ṣẹ́ fún Sátánì. Ìparun burúkú ni, ìparun ni. Wá gba Jésù Kristi sínú ayé rẹ̀, kọ Sátánì àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀, k'Olúwa lè yí ìgbé ayé rẹ̀ padà, ró tàwọn ọmọ àtàwọn ẹbí rẹ̀. Má fi tiẹ̀, má fi kó bá ti gbogbo ènìyàn. Wá gba Jésù Kristi yìí. Abo ti gbà tẹ́lẹ̀, ṣùgbọ́n ńgbà tí ṣòro dé bíi ti Dávìdì, ìwọ ní plan B, o ní plan C, o ní plan D. O mọ̀ pé ò sí lọ́nà Ọlọ́run mọ́. Tí agogo náà bá ti ẹ̀dùn lénìí, o mọ̀ pé ò lè méèkì ẹ̀. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì ṣe ìjẹ́wọ́ náà láti inú ọkàn rẹ̀ wá, tí kò ṣe pé ó kàn fi ẹ̀jẹ̀ sínú tó ń tutọ́ funfun ni, Olúwa á sì gbà. Wọ́n á kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, wọ́n á sì máa kọ́ mansion ẹ lọ́run. Lọ́jọ́ náà àríra wa, ayọ̀ mára wa. I am rejoicing, my name has been written. I am rejoicing that I am born again. The Lord bless you all in Jesus' name.